Splendid Cartoon Yoruba. Ta ló ń pè? Èmi ni. Ìwọ ta ni? Ọlọ́run ló ń jẹ́ èmi ni. Ó dáa. Èmi ìyàwó yín ni. Kí ló dé tó fi ẹ̀mí ọ̀gá save orúkọ ẹ sórí ìbánisọ̀rọ̀ mi? Ìjọ́ wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀? Abálájọ, mo fẹ́ pè ẹ́, ṣùgbọ́n kò sí orúkọ ẹ mọ́ lórí fóònù. Mọ nọ́mbà mi lórí ni. Ìyẹn kọ́ lọ́rọ̀. Kí ló dé tó change orúkọ tó fún ara ẹ save pẹ̀lú ìfẹ́ mi sí ẹ̀mí ọ̀gá? Alára ló ń gbé ara ga láti síyìn lọ. Ẹ máa pè mí ní ẹ̀mí ọ̀gá, transformer ọ̀gá, tàbí aya Diona. Pẹ̀lẹ́, aya gateman. Wá dáadáa. Splendid Cartoon Yoruba. Àwàdà tí ò lẹ́gbẹ́.